àbẹ́ni kankan jà ká má ṣì wá gbọ́ káwọn ọgbà àwọn eléyìí ló ń dá wa lálẹ́ àdá wa lálẹ́ o ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ mọ kíní kan lónìí tá a bá ń sọ̀rọ̀ Saidi ànígbà ó ṣe gbá fáwọ̀ kò sí ní tó fà jù pé al-adala ní tí wọ́n ń pè ní justice òun náà ń pè ní déédé kì í ṣe pàǹjà à ń bàjàjà nù à ń bàjàjà kó bàjẹ́ fún bí kí bàbá máa bọ́ mẹ́jà àbí kí bàbá máa bọ́ mẹ́jà kí ìyá máa bọ́ mẹ́jà gbogbo ìjà tí ìyá bá bọ́ mẹ́jà gbogbo ìjà náà bó tilẹ̀ wò púpọ̀ tó ìjà ẹnu lásán ni kò ní dénú gbogbo òbí tó bá finú bọ́ mẹ́jà ojú àpáyẹn máa hàn lára ọmọ ẹ̀ kò sí ọgbọ́n tó máa fẹ́ dá sí ṣákìlá wa fẹ́ ṣe àgbẹ̀ àyàwó ara wa àpò mọ́ ara wa jẹ owó ò dà wá pọ̀ business ò dà wá pọ̀ láti sọ pé ẹ ó sì ti wà ní àbúgbò kan lọ́wọ́ wa àbí kíní kan àrùkù sí àwọn náà ò dẹ̀ lè kú fóun náà inú ayé náà lájọ wáyé sàtàbá ń sọ pé ẹ torí ẹlòmíì ló pé wọ́n wá gbé kárí wọ́n sọ pé àwọn ní kò sí dáàdì mi nínú kéèsì àmọ́ bàbá tí mo mú tí ń jẹ́ mẹ́ńtọ̀ mi ó wà nú ẹ̀ wọ́n bú bàbá tí mo ní wọ́n fi pampers wọ́n fi condition bàbá bu gbogbo nǹkan náà ṣe fún bàbá odidi ọdún mẹ́rin àwa náà ò dákẹ́ ńjọ́ náà àwa náà ò dákẹ́ ẹ má dúró tó ṣẹlẹ̀ ni tá a bá sọ̀rọ̀ ẹ ṣáà mọ̀ pé mo ń travel dáadáa tẹ́lẹ̀ mi ò sí Nàìjíríà máa ń travel máa ń lọ bọ̀ ni all of the sudden kan ni mo kàn rí kíní kan tó sọ pé nílẹ̀ lọ́wọ́ ni ọ̀nà kanṣu gbogbo ìgbà tá à ń ṣe struggle yìí nítorí lọ kọ́lé wa lórí ìjọ náà ni pé wọ́n gbógun ti súnà wọ́n gbógun kan àwọn eléyìí ọ̀tá súnà àmì tó ṣe o mo ní ìkọ́mọ̀ mi tí mo fi ń travel ìkọ́mọ̀ mo ní ìkọ́mọ̀ lè lárúbá lọ́wọ́ tí mo lè fi wọ 9 countries ní gbogbo tí ń jẹ́ dual arabiya 9 countries ẹ wá rí pé mo ń lọ mo ń bọ̀ mo wà ní Bílẹ̀nì mo wà ní lọ́la mo wà ní Bahrain mo wà ní Turkey mo wà ní Jordan mo wà ní Saudiya mo ní ìkọ́mọ̀ tí mo fi ń travel káàkiri lójijì ni mo ní gbogbo ìgbà struggle yẹ ó ti ń tóbi ọdún mẹ́rin báyìí but tó bá yẹ pé alalhaki àwọn lè ṣe tiwọn yẹ kì í dúnà kaidan àwọn máa ṣe tiwọn Ọlọ́run náà ṣe tiẹ̀ àmọ́ Ọlọ́run sọ pé abdi anta turidu wa ana rabbuka uridu wa la yakunu ma turidu illa ma uridu Olúwa ní kankan oníṣẹ́ láfi tẹ́mi Ọlọ́run bá fẹ́ ta gbogbo nǹkan yẹn oríṣiríṣi this same last year ni mo tún lose ìyàwó mi ẹni tá a jọ ń bá ta ti ń ṣe gbogbo wàhálà bọ̀ mi ò sọ pé nìkan ló ṣe omi ò ní gbàgbọ́ gbogbo yẹn o mò ń sọ lára ń tójú rí odidi ilé kéwú ló tún níbi tọ́ta ń pọ̀ dé pé wọn fẹ́rẹ́ ní kẹ̀kẹ́ pẹ̀lú Mudiru tó bá ti gbé ọ̀rẹ́ lórí báyìí mo wá padà I just take myself down memory mo wá wo àwọn tàná táwọn náà gbé ìfẹ́ bàbá Mudiru rù tí wọ́n ní tí wọ́n pé kò sí nǹkan tí wọ́n lè ṣe nítorí Mudiru ẹ wo bí ọ̀tá ṣe jà wọ́n lógun tó kó tiẹ̀ tó darí social media tí ń jásí pé ẹni tó bá ti gbé orí bẹ́ẹ̀ wáyé dandan bí ó ṣe lu ayé náà nìyẹn bí wọ́n ṣe bá bàbá tàná bàbá ti jẹ́ tájágun nìyẹn bàbá tàná definitely bàbá tòní náà kò sọ́gbọ́n ọlá bí wọ́n nú ni kò sí kó má rí bẹ́ẹ̀ now àwọn bọ̀rọ̀bọ̀ wọ́n bu lágbájá wọ́n bu tàmẹ̀dò nígbà kò sí ní táwọn sọ pé àgbà fún kì í ṣe pé kí nǹkan káburú ṣẹlẹ̀ kókàn wà nú ètò gẹ́gẹ́ bí àwọn èèyàn wa kan náà ṣe wọ́n ṣe kọ́ wa lẹ́tọ̀ọ́ pé tọrọ bá rí báyìí o àwa náà ṣe fún yàn abúyàn àdèbọ́ta fi àmà mi náà ṣàdúró wájú àwọn èèyàn tá a gba máìkì dání tá a lè ṣe bàrọ̀ àdínmọ̀ pé ọ̀rọ̀ yẹn bó ṣe rí kò rí bẹ́ẹ̀ o ìjà lóde ló ń dòwe o nígbà tẹ́ ń bú àwọn bàbá tiwa tẹ́ àwọn bàbá tiwa mọ́lẹ̀ àwọn náà wá fi búùtù àfi tẹ̀yìn mọ́lẹ̀ ṣe mọ̀ lásìkò ìjà gbogbo ṣe mọ̀ gbóná nìyẹn a lè parí ẹ̀ síbẹ̀ láti jọ́nà ìrò pé mi àtàfà náà ní ìṣù kódà bí tó fọ́nìdè àti ìfojú kan láti 2017 tọrọ yẹn ti ṣẹlẹ̀ a pàdé lọ́nà báyìí a pàdé lọ́nà bí yẹn ti ń pàdé lọ́dọ̀ ìjọba nínú Èkó yìí ni kò síjà oníkálukú dẹ̀ bá tiẹ̀ lọ ìyẹn làwọn náà wá sọ pé gbogbo ntẹ́ni ṣe tí Saidi ṣe fáwọn èèyàn ẹ̀yin náà ẹ gbọ́ ṣé ẹ wo ni ẹ wo bó ṣe pọ̀ tó ẹ wo nǹkan yìí ẹ wo ti ṣe Muideen Bello ẹ wo ti baba Loworo ẹ wo ti Mudiru Markazi ẹ wo ti Markazi fúnra rẹ̀ ẹ wo ti Sheikh Adama ẹ wo ti baba Lagbaji ẹ wo ti gbá ẹ wo tàwo òun làwọn náà nínú bí wa fún pé ẹ wo bẹ́ẹ̀ bá tiẹ̀ sọ pé àforíjì wa ntẹ́ máa ṣe ni pé ó yá wọ́n tọwọ́ bọ̀ kí àlàáfíà lè jọba kó má sí irú ẹ̀ mọ́ àmọ́ pé wá sọ pé kò rí bẹ́ẹ̀ o gbogbo ẹ̀gẹ́gẹ́ gan ó ti bẹ̀bẹ̀ náà nìyẹn nísìnyí báyìí àlàyé tèmi wá lélẹ́yìí àlebẹ́lọ́ kájà kù náà èmi rẹ̀ sọ̀rọ̀ lórí fóònù stephen alavim asọ̀ọ́lẹ̀ kan 2019 afáwa Sheikh Muhammad Taofik àwọn ni wọ́n pè mí lórí fóònù jọ náà wọ́n ní lágbájá wà lẹ́gbẹ̀ẹ́ àwọn dẹ̀ fẹ́ kẹ́ kíra salamu alaykum warahmatullahi wabarakatuh ajé Saidi ṣe rárá ni ṣé wà ní ìkáyé kí ni kan a dẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ àrọ̀ 1 minute kò mí èyí ju 1 minute lọ salamu alaykum mo ní mo rántí pé mo ní bí wọn náà ṣe máa ń sọ fáwọn èèyàn pé lọ ṣàtúnṣe tó máa pè yàn lórí fóònù lọ ṣàtúnṣe ìwọ náà lọ ṣàtúnṣe ogun tó bá kù tí wọn náà mọ kúkú díẹ̀ káàtó khalas oníkálukú dẹ̀ kò síjà oníkálukú àti pàdé lè po bí ẹ̀mejì mo ń drive ó fẹ́ rí po èmi náà wà lẹ́yìn rẹ̀ àwọn ọmọ mi gan-an sọ ní mọ́tò ká lágbájá ni alhamdulilayi rabbil alamin kò síjà gbàtà àpárá ọlọ́mọdé nǹkan kan dàwápọ̀ Islam tó dàwápọ̀ yìí náà ni now ọ̀rọ̀ wa pọ̀ lọ́tún ọ̀rọ̀ pọ̀ lọ́sì ọ̀pọ̀ wa lágbájá kíní kan lágbájá àti lágbájá ti parí ìjà oníkálukú wa yẹsẹ̀ lẹ́ẹ̀kọ̀kan tọ́ ìgbà tó wá rí báyìí stand tàwa lélẹ̀ yìí àwọn ò dákúnjà o èmi ń sọ̀rọ̀ lórí ara tèmi èmi ọmọ Àbálágége Al-Ustaz Abdul Gafar Adisani Ìkáyé mo ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ara mi ò dákún ìjà o mi ò sì ní tí mo fẹ́ gbanú jà o
tí àwọn àfáà wa pẹ̀lú gbèsè àlàáfíà tó ń gbé lábẹ́lẹ̀ mo gbọ́ táwọn bàbá kan náà ti sọ pé ó possible kẹrí àwọn káwọn withdraw case pẹ̀lú lágbájá báyìí o àwọn náà ní case táwọn bá ń gbarata fún wọn tí alára bá ti sọ pé ara òun ìwọ ní láti máa sọ pé ó kú àìsàn ó kú àìwo àwọn bàbá wa náà ti sọ pé possible torí ẹ̀sìn làwọn ṣe fẹ́ ṣe kí wọ́n la ṣáà sọ pé kọ́ máa ṣe ní fine as-sulhu khayrun ànábì Al-Qur'an ló sọ pé ká tún nǹkan ṣe oore ni ká ṣàtúnṣe oore ni nígbà tí wọ́n ti kú mẹ́ bàbá mufti tá a ti gbèjà wọn tá a gbèjà wọn tá a gbèjà wọn tá a gbèjà wọn tá a fún dídí ọdún mẹ́rin ni mo máa fi ń jáde lórí bàbá mufti bẹ́ẹ̀ ni alájà ọkàn lọ́mọ àwọn náà jáde lórí bàbá mufti wọ́n defend wọn àwọn defend gbogbo àfà suddenly ni àwọn náà tó sọ pé àwọn ò ní kéèsì pẹ̀lú lágbájá o ìyẹn bàbá mufti wọ́n dẹ̀ sọ̀rọ̀ àforíjì wọn náà Al-Qur'ani ànábì preach àforíjì àwọn sábẹ́ preach àforíjì àwọn ẹni Ọlọ́run tó ti lọ preach àforíjì tọ́ ó ṣẹ̀mí lóòótọ́ ó ṣe èmi ti foríjì bàbá alágbára omi náà wọn náà lágbájá ó bú mi mo bú padà ní mi ò bá níjà ó ti kú mbẹ kàmẹ́dò ìyáwó kan náà bẹ́ẹ̀ bàdàn wọ́n bọ́ta wọ́n sọ èmi ò láti inú ọkàn mi ò lẹ́ni mo foríjì lágbájá kò ṣẹ̀mí mọ́ wọ́n withdraw kéèsì lágbájá ẹni tó bá ní kéèsì pẹ̀lú ẹ̀ sọ pé kẹ́nìkan kan má bàa ṣe kéèsì ẹni tó bá ní kéèsì kan jọ máa Ọlọ́run bá kó wa ṣe ẹ̀tọ́ kó wa ni kó wa fẹ́ gbà nígbà táwọn tábà jà fún táwọn ṣe bá tó máa ti sọ pé àwọn ò jà mọ́ kò sí tó kàn wá o èmi ṣàkíyàn èmi náà fi àsìkò yìí sọ lẹ́ni àdákùn ìjà o àlàáfíà làwa náà ń fẹ́ kájọ gbégbé àlàáfíà kò pa mí lọ́mọ jẹ kò ṣe nǹkan kan tó ó bú àwọn àfáà wa ni ó sọ̀rọ̀ àlùfàǹṣá sáwọn àfáà wa lágbára kálí lórí èyí táwa dẹ̀ gbèrú jù ní ti bàbá Mudiru Markaz àdẹ̀ tí gbọ́n kan láti inú ọgbà tó máa sọ pé gbogbo ọwọ́ lókè ẹnìkan gbogbo ọ̀sán alhamdulillah ẹni táwa sọ pé ń gbèjà yìí náà bàbá wọn ti wá sínú ọgbà wọn wá ṣe dáadáa sínú ọgbà definitely ní tí wọ́n ń sálìdì sọ ní pé gbogbo táwọn ti ṣe sẹ́yìn yẹn àwọn ọmọ pé kò dá o àwọn ọmọ pé bọ́dọ̀ ṣe rí le àwọn ti rí náà rí òdodo alihan asọ̀lẹ̀ hakọ̀ àwọn ti rí òdodo wọ́n dẹ̀ padà sínú ilé innahu ala raj'ihi laqadirun wọ́n padà sínú ọgbà yẹn wọ́n ṣe dára sínú ọgbà wọ́n fún wọn máìkì nínú ọgbà yẹn tí gbogbo wa ń pè pé àwọn ni wọ́n ti lágbájá lẹ́yìn tó fi àtàkì gbá tó fi àtàkì àwọ fúnẹ̀ tí wálé tí ń jásí pé ìrò pé bàbá Mudiru Markaz náà lè ní ìṣù pẹ̀lú bàbá yẹn mọ́ ó ti lọ nìyẹn àwọn bàbá náà al-afu inda rasulillahi ma'mulun nítorí ìròyìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà ni àmójúkò àforíjì ìgbà àwọn onídáadáa sàtìrù wa iná bá gbé sórí pé nígbà àṣegbá kan àṣàwó kan àkún ìjà lọ́wọ́ o mi ì dẹ̀ fi àsìkò yìí sọ pé bóyá mo fi ń di ẹnì kankan lọ́wọ́ pé má gbẹ̀tọ́ rẹ o torí àrínú àwọn ọmọ ìyá wa lápá kejì náà tájọ́ ń jẹ́ mùsùlùmí àmọ́ táwọn tún ní ṣòtì bí afáṣọ lè máa ń pè tó yẹ kí àwọn ò ní gbọ́ wọn nígbà wọ́n sọ fẹ́ pé nìṣó lé ẹjọ́ ni tó bá dé lọ lé ẹjọ́ ó yá wá gba máìkì jáde gbogbo ohun tó sọ sí wa ó yá bó ló ṣe jẹ́ wá apologize fine kò sábúrú mẹ́ kéèyàn gba ìtọ́ ẹ̀ man qutila duna irdihi fahuwa shahidun wa idha mata shahidan sàtẹ́yìn bá jà fún ọmọ ìjọmọlúwàbí ẹ̀ kódà tó bá kú lé lórí wọ́n jẹ́ àmọ̀ pé mata shahidan ó kú shahidi ni nínú téèyàn lè jà fún èèyàn lè jà fún ìjọmọlúwàbí ẹ̀ pé no sàtẹ́yìn bá jà fún ìjọmọlúwàbí ẹ̀ pé wá apologize ni o gbogbo tó sọ fún mi tó sọ pa mi jẹ́ kí irọ́ ló pamọ́ mi àbódòdó kò wá sà mo parọ́ mọ́ yín ni o kódà kó yẹ kó ń bẹ̀rù ẹ̀wọ̀n náà ni ó ṣáà ti sọ jáde ó ti kó ọ̀rọ̀ jẹ ni tá a bá sì bu ọba lẹ́yìn ọba tá a bá déwájú ọba tá a bá là bọ̀ba mọ́ nítorí tiẹ̀ lè yà mí lẹ́nu torí mo gbọ́ fídíò tí sáyé sọ pé tó ń bá bẹ àwọn bàbá yín káyé òun bàjẹ́ tó ń bá bẹ àwọn bàbá yín kó má jèrè ọmọ kó ń bá bẹ àwọn bàbá yín káyé òun tàbí kúkúrú tó ń bá bẹ àwọn bàbá yín nígbà tó ti wá bẹ̀ wọ́n yìí náà tí ń jásí pé ìjọ tó ń sọ̀rọ̀ pé káyé òun bàjẹ́ káyé òun ta kò mọ consequence kò mọ gravity ọ̀rọ̀ tó ń sọ yẹn kò mọ bó ṣe jẹ́ definitely ká gbà pé bóyá njọ́ náà tó ń ṣe bóyá kò mọ tó ń ṣe àbí ká sọ pé ṣe mọ̀ bí ebi ikú bá ń pa ọ̀gá ìrìn jẹ̀lẹ́ńkẹ́ náà ni ó máa rìn o ìyẹn ọ̀gá tí ebi ikú bá ń pa ọ̀gá ìrìn jẹ̀lẹ́ńkẹ́ ni ó máa rìn o torí ẹ̀ ní mọ̀lára rẹ̀ ọ̀gá nìyẹn tí ebi ikú bá pààyàn sàtẹ́yọ̀ bá ẹni tó ti dààmú ẹni ẹlẹ́ni tó wà ń lo ìbò láti bí ọdún tó ti pẹ́ rẹpẹtẹ tó wá jàjà tó fa wàhálà pé jẹ́ ń tún gbogbo náà wàhálà yìí mi ò sọ pé bó ṣe rí nìyẹn but ó ṣeé ṣe ó dẹ̀ wá jáná bẹ́ẹ̀ náà ni padà láàánú tọ́ ẹ̀wọ̀n náà ìjọ tó ń lérí yẹn tó ń ṣépè tó ń búra yẹn ó ṣeé ṣe kó má mọ̀ pé ní orí báyìí ó dà ó ṣeé ṣe kó má mọ̀ pé òun tiẹ̀ lo ilọ́ọ̀sì láyé òun èèyàn ti wá bá ẹnu ilọ́ọ̀sì ẹ̀mọ̀ pé kò ní fẹ́ jà mọ́ ilọ́ọ̀sì tó yẹ pé ọlọ́yẹ ni ọlọ́pàá kì í sábà dá ilọ́ọ̀sì dúró tó bá wà nínú ẹbí ìgbà tó wà nínú aeroplane tó ti èèyàn má bá ẹnu ẹ̀ pé ó máa wúra rẹ̀ pé òun náà bóun ṣe wà yìí òun adé tó wà nínú ilọ́ọ̀sì ṣe mọ̀ pé a kó gbogbo tiẹ̀ sínú àpò ni ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ ó ti wá sọ mi ò jà mọ́ ẹ má bínú ẹ má ṣe gbà táwọn àfáà àti wa ló dùn àwa bọ́n àti gbọ̀ǹkan lẹ́nu àfáà bọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa tá a tó ẹ sí gbogbo wọn náà la kó pọ̀ pé àwọn àfáà wa àtẹ̀tí tó kọ́ wá ń kí àtẹ̀tí ẹ́sìpé ìmọ̀ràn láǹgbà lẹ́nu àtẹ̀tí tó yẹ pé ìrìṣàdù ní pé báyìí lẹ́sẹ̀ ní báyìí ṣe gbogbo wọn náà àfáà wa ni wọn ẹni tó bá ju ọlọ́jọ́ orí tó ṣáájú ẹ̀rí ibi iṣẹ́ kan ọ̀gá rẹ̀ ni gbogbo wọn náà pátápátá la jà fún sotí bó ti ẹ̀ jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ gan ẹ lè rọ́mọ bíbí ẹlòmíì kan tí ó bọ́ta àwa gbé lórí pé bàbá wa ni wọ́n sẹ̀ no kò sí tí ó ṣẹlẹ̀ tó máa ń sọ pé as-sulhu khayrun irú bàbá tí wọ́n sọ pé ó ṣeé ṣe kẹ́ gbọ́ pé torí ìsìláàmù mo dẹ̀ rí ìsìn sọ̀rọ̀ yẹn náà kí la fẹ́ máa jà fún ṣàfúndì eléyìí
bẹ́ẹ̀ ni kankan jà o bẹ́ẹ̀ ni kankan jà láti wákàtí lọ mò ń fi àsìkò ìsọ̀rọ̀ ara tèmi ni o bẹ́ẹ̀ ni kankan jà o tẹ́ ẹ bá sọ pé okun tẹ́ ẹ bá sọ pé ó fà ṣòtì oníkálukú náà kóníkálukú lé láìva rẹ̀ mo rí lórí baba kí ni baba waziri ní ìjẹta baba waziri Markaz hafizahullah wàrà wọn ní kóníkálukú lọ mójútó ìlú ara rẹ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ ni pé oníkálukú náà ẹ ṣáà nílùú ẹ jà fún lu yẹn pariwo lu yín oníkálukú nínú ilé lọ́jà fún ilé rẹ̀ oníkálukú náà ní fúchọ̀ tó fẹ́ pọ̀ṣù oníkálukú pọ̀ṣù góò tiẹ̀ náà ariwo yẹn atẹ́gùn padà bá lọ yín tó bá ṣe kalẹ̀ lọ́ padà lọ dé bá o ṣòtì elélùbọ́ tó sá fún atẹ́gùn tí ẹ yé o tátẹ́gùn bá lọ padà sórí kiri o màmí tó sọ pé kò sí tátẹ́gùn lè ṣe gbogbo ìdíríkà mẹ́wàá orí rẹ̀ yóò padà di ìdíríkà kan tí ó bá ṣọ́ra yóò padà dágolo kan fún di eléyìí bẹ́ẹ̀ ni kankan jà ká má ṣì wá gbọ́ káwọn ọgbà àwọn eléyìí ló ń dá wa lálẹ́ o àáfàá lèmi o tí mo ń kọ́ mọ́ ń kéwú àáfàá kọ́ mọ́ ń kéwú ni mí èmi mo sì ní àní ìkáyé prayer group aládùúà ni mí tí mo ń ṣàdúrà fáwọn èèyàn tí ọlọ́run gbọ́ tọ́lọ́run gbà téèyàn ó sunkún wọnú ilé mi agbára ọlọ́run gbé kùránì ni tó dá mi lójú ọ̀ǹtú ó dá mi lójú àdúrà ó dá mi lójú náfìlà mú mọ́ dáadáa